Manene feni yoga afi kume. Jajinji wanyaru menji wanyame. Kenya shi wahiye. Nyabe pemini woyo mpaifa. Ife katomo woyo ngenda ni ba machine. Teni pe. C'était pas ce n'est pas comment tu parles à la parle c'est pas tout le monde parle on fait on va cacher ni on n'y ni on judge ni on s'arrête pour les gamins faire affaire pour me under one umbrella car que on travaille Wojibẹ náà bẹ̀rù ya kàṣínà wọ́n yẹ gbẹ̀jìnà tó ìṣọ́ọ̀tì ìkẹhànyẹ Daniel wọ́wọ́ba akẹ́yẹ bá ṣẹ̀gbẹ́ ẹni ẹgbẹ́ yẹn mọ̀ ìṣẹ̀ government níjà mìlálù ẹ kẹ kàsẹ́n díẹ̀ fẹ́ ní àkúchẹ́ àmì afẹ́ kùmé Abiasuma ní wọ́n pẹ́ ìkà tàgbẹ́kẹ́ yòó ìgbẹ̀jìnà tó Boni wọ́n pẹ́ ìkà gbẹ́kẹ́ yòó ìgbẹ̀jìnà tó Boni kẹ̀hẹ́ wọ́sẹ̀kù Neke kẹ̀hẹ́ wọ́sẹ̀kù Neke kẹ̀hẹ́ wọ́sẹ̀kù Neke ne duma wọ́sẹ̀ fẹ́ntìyìn kó ní níbi pápá yìí wọ́n táwọn ní wọ́n fẹ́ wọ́n àkújẹ́ àmì ẹ̀ fẹ́ ayábàná wọ̀ níbi bíi jìnnà ní kápọ̀tì nọ ní wọ́n ní wọ́n gbé bí àtọ̀ náà yóò gẹ́gẹ́ ìdáná ní ìbànú nípa àyè ìlànà gbogbo bá gbẹ̀jìnà tó ní àmúlálẹ́fẹ́ fọ̀ṣẹ̀ kẹ̀há kò dẹ́ njọ́ wà láàyè lọ.